bàbá mi sọ pé à ń kí ànsà ẹlẹ́mẹ̀ni ó kú alábìsú gbọ́rọ̀gbọ́rọ̀ ló kú abàgbàdo kọ̀rùkọ̀rù eré ebè ẹ tó wá ń bèrè pé sọ́dẹ ló kú ní àbágbẹ̀ ọdẹ amọ̀sísú gbọ́rọ̀gbọ́rọ̀ ló kú ọdẹ amọ̀sí àgbàdo kọ̀rùkọ̀rù eré ebè so wọ́n mọ̀ pé àgbẹ̀ náà ń kí o àgbẹ̀ ńlá làwọn bàbá wa so but Fúlàní sì àwọn bàbá yẹn ò lè lóko mọ́ ibi wa ń pa wá Fúlàní wa ń halẹ̀ báwọn onígbóúnjẹ wá fún wa mọ́ àbẹ́ àgbà mi ni Ọlọ́run kó wa yọ sá. Báwo ni ìgbẹ́jọ́ ilé ẹjọ́ ECOWAS tó dá yín láre pé kí ilẹ̀ Benin sanwó fún yín, báwo ni ìgbẹ́jọ́ yìí ṣe lára yín? Èló ganan ni kí wọ́n sọ fún yín? Inú mi dùn gan torí pé ọmọ mi kan kọrin ó ní ẹni tí ò lóògùn ó ní yóò lọ́lọ́run. Inú mi dùn gbà tí mo gbẹ́jọ́ yẹn mo rí pé mo lọ́lọ́run torí pé orílẹ̀-èdè méjì ni mo kọjú sí lówó tí mo lè fáwọn adájọ́ mi mọ̀ wọ́n rí wọn mọ̀ mí rí àwọn lọ́yà tó ṣe kéèsì fún mi wọn bá rí wọn ò béèrè kọ́bọ̀ lọ́wọ́ mi àwọn Yorùbá kan náà ni wọ́n pè wọ́n dìde wọ́n á dá mi láre ńbẹ̀ owó yẹn gan kọ́ bí ò jẹ́ pé Ọlọ́run ló wọ̀n wọ́n ní 20 million zeva 20 million. wọ́n yàn 10 million 20 million naira gan lọ. àdáadáa bíi 40 million naira ló máa jẹ́ 40 million kìíní kan ló jẹ́ ń sìn ìyẹn ò tẹ́ mi nì. Ìpínlẹ̀ ẹjọ́ Nàìjíríà kan náà tún dájọ́. Ìyẹn ni wọ́n fún mi 20 billion tó bá ní kó kú gbogbo ayé fún mi kò tẹ́ mi nì sẹ́ ẹ dúpẹ́ ń bá mi dúpẹ́ lọ́lọ́run pé Ọlọ́run dẹ́ mi èmi sí èmi nìkan kọ́ lọ́mọ Yorùbá tí ó ṣerú ẹ̀ irú ọ̀rọ̀ yìí náà ni bàbá Bọ́lá Ìgè sọ ń gbà náà tán palẹ̀ lórí so ẹ bá mi dúpẹ́ fọlọ́run dẹ́ mi èmi sí ìyẹn ni ẹja mo dúpẹ́ owó yẹn kọ́ Ọlọ́run wá gbèjà mi jà ó dá mi láre kóòtù yẹn ṣe kóòtù Nàìjíríà kóòtù Áfíríkà ECOWAS gbogbo Áfíríkà wọn á dárò mi láre ńbẹ tá lè mí ẹ bá mi dúpẹ́ fọlọ́run so tẹ́ bá fojú inú wò. Lẹ́ẹ̀kan sí a ní àwọn ọmọ Yorùbá kan tí wọ́n ṣe ohun mèrìírí tí wọ́n ṣàtìlẹ́yìn ńlá ǹjẹ́ lè dárúkọ díẹ̀ nù. Ara àwọn bàbá mi tí wọ́n gbìyànjú dáadáa wọ́n dẹ̀ dúró tì mí ara wọn náà ni bàbá wa Wọlé Ṣóyínká bàbá mi kan jẹ́ ń bẹ táwọn jókòó ti bè pé odijọ́ tí ọba tó fi mílẹ̀ kókù tọ̀nù làwọn lóòótọ́ gbòmìnira kókù tọ̀nù bàbá Bánjí Akíntóyè bàbá dúró tán pátápátá ọ̀ǹtí tán tó fi mílẹ̀ ní bàbá Akíntóyè tó bàbá yẹn tó ní àlàáfíà wọ́n dúró tì mí tán pẹ̀lú gbákejì wọn Professor Wálé Adéníran àwọn náà wà pẹ̀lú mi ọ̀dọ̀ èdè àìyedè díẹ̀ wà tó padà wáyé láàrin bàbá Adéníran àti bàbá wa Akíntóyè tó àgbàlagbà ni wọ́n mi lè dá sáà nìyẹn but àwọn méjèèjì gbìyànjú wọ́n dúró tì mí bàbá Wọlé Ṣóyínká yẹn lọ́wọ́ àjọ mi lójú àgbàlagbà ewúrúpo bàbá yẹn lágbàáyé tó wá gbéra látòdìdí Nàìjíríà tó wá rú mi wá bẹ́ẹ̀ náà wọ́n fi hàn mí pé nǹkan tí mò ń ṣe Yorùbá appreciate nǹkan tí mò ń ṣe so àìmọye àwọn ọmọ Yorùbá káàkiri àgbáyé London ìkẹtẹ̀ wá mi wá láti Germany bí tí pálí ẹ̀ tún sọnù níjẹ́ bẹ́ẹ̀ náà àìmọye àwọn ọmọ Yorùbá káàkiri ayé wọ́n dúró tì mí tán àwọn wá mi wá sí bẹ́ẹ̀ sí Germany bẹ́ẹ̀ tí mi tiẹ̀ lè dárúkọ gan tó ń pọ̀ bẹ́ẹ̀ obìnrin kan tiẹ̀ ń bẹ láti Dublin òun lòun wá jókòó ti àwọn ọmọ mi ń bí wọ́n jókòó táwọn ọmọ mi ń lu Germany ń bí. ṣé ìlú dárúkọ wọn. àwọn pè àti yẹn ní Sọlá kò gbọdọ̀ kú bí oṣù mẹ́rin ló lò pẹ̀lú àwọn ọmọ mi ní Germany ń bí tó wá jókòó tí wọ́n fa àwọn ọmọ tiẹ̀ lẹ̀ ní Dublin so àwọn yẹn pọ̀ bẹ́ẹ̀ tí wọ́n pọ̀ tó ń wá mi wá káàkiri ayé láti Amẹ́ríkà London Germany àìmọye ẹgbẹ́lẹ́gbẹ́ lọ́gbàlọ́gbà tí wọ́n dúró tì mí wọ́n ń sáré kiri tó ń dáwó wọ́n gba lọ́yà bíi 15 tí mo gbà ní Benin bẹ́ẹ̀ ni lọ́yà tí mo gbà bíi 15 tó yẹ pé àwọn ọmọ Yorùbá ni wọ́n dẹ̀ dìde tí wọ́n dúró tì mí ìyẹn fi hàn pé ìjà tí mo jà Yorùbá tí mo jà mi ò kábàámọ̀ di mo ṣe ń sọ̀rọ̀ yìí inú mi dùn pé mo tiẹ̀ dìde fún Yorùbá so mo dẹ̀ nígbàgbọ́ pé Ọlọ́run ọba tó láyé tọ́lọ́run yóò gbé Yorùbá dé èbúté ògo láṣẹ Ọlọ́run so gbogbo ọmọ Yorùbá ni mo dúpẹ́ lọ́wọ́ wọn o ẹ wo mo sọ fún ẹ̀gbọ́n Délé Mọ̀mọ́dù wa mi wá Sinapẹ̀lá bàbá mi Wọlé Ṣóyínká bàbá ọba orílẹ̀ Kéńtà bàbá mi Olúgbọ́n so àìmọye ọba bẹ́ẹ̀ bàbá ọba Bàrígà àwọn náà dúró so bẹ́ẹ̀ ni tí wọ́n dúró tì mí gidigidi gan Sẹ́ńtọ̀ Rasidi Adéwọ̀lú Ládọjà àwọn náà wà mí wá wọ́n dẹ̀ tó fún mi lówó pàápàá wọ́n dẹ̀ jẹ́ kí n mọ̀ pé bàbá mi làwọn pé ohun tí mò ń ṣe yan bí tí mo wà yìí òkú tọ́lú tí mo wà yìí fún ààbò ẹ̀mí mi ni. gbogbo ẹ̀ náà ni Aláròyé ajíyìn bàbá mi bàbá wa tó wà lẹ́kọ̀ọ́ àwọn kan wọ́n dẹ̀ sáré pa mí lórí ọmọ ọdún lágbára o
àwọn lórí Afẹ́nifẹ́re ìsìn Ayọ̀ Adébánjọ bàbá mi Ayọ̀ Adébánjọ bàbá dúró tì mí tán bàbá Ayọ̀ Adébánjọ try wọ́n dúró tì mí wọ́n dẹ̀ náwó wọn náírà títí tí mo fi jáde kó mbẹ́ náà kò sẹ́yìn wọn bàbá Ọbásanjọ́ dẹ̀ try ẹ̀mẹ́ta làwọn wá bàbá Ọbásanjọ́ wá wò ní wọ́n wá síbẹ̀ náà ẹ̀mẹ́ta ni wọ́n wá wọ́n dẹ̀ sọ fún ta lọ pé wọ́n fi Sunday ilẹ̀ fún Buhari ọ̀pá o bàbá Ọbásanjọ́ sọ bẹ́ẹ̀ wọ́n ní wọ́n fi Sunday ilẹ̀ fún Buhari ọ̀pá o yọ̀pá Sunday o Buhari ọ̀pá o torí ọmọ yẹn ọmọ wa ni o ìjà tí sì ń jà ìjà wa ni o wọ́n sọ fún president alọ ẹ̀mẹ́ta bàbá wá sí Kútọ́nù bàbá Wọlé Ṣóyínká àwọn ẹ̀mọ̀ pé bàbá Wọlé Ṣóyínká jáde tán wọ́n dẹ̀ tún sọ fún gbogbo oníròyìn pé mò ń wá ọmọ mi lọ Sunday Igboho ló jẹ́ kí tí wọ́n hàn sí gbogbo ayé bàbá Ọbásanjọ́ wálé ẹ̀mẹ́ta so àwọn Yorùbá bẹ́ẹ̀ Engineer Rauf Arẹ́gbẹ́ṣọlá àwọn rán èèyàn wá Engineer Rauf Arẹ́gbẹ́ṣọlá rán èèyàn wá gómìnà Lọ́wọ́ Tuntun ó rán èèyàn wá torí bí téèyàn sí Ọlọ́run ẹ̀ tán rẹ wá kò fún mi lówó kò fún mi ní nǹkan kan o bọ̀ wọ́n rán wá pé kó wá wo àlàáfíà mi wọ́n rán former ambassador Benin to Nigeria kọ́nà pọ̀ mi Èkìtì lẹ́gbọ́n mi ọ̀rẹ́ tí wọ́n rán wá pé kó wá wò mí so àìmọye yẹn bẹ́ẹ̀ táwọn ń gbà mọ tiẹ̀ wá jáde kó nu president táwọn ń wá mi wá ṣùgbọ́n bá tọ́ kọ́kọ́ wá mi wá ní ọba orílẹ̀ kẹta ẹ̀mẹ́rin ló wá ó sò tán kò gbé pamọ́ so oríṣiríṣi àwọn ọmọ Yorùbá káàkiri ọkùnrin obìnrin àwọn yẹn wọ́n wá mi wá gáà so ó jẹ́ kí inú mi dùn pé mi ò sí jàjà ó dẹ̀ jẹ́ kí ọkàn mi balẹ̀ pé ọmọ Yorùbá gidi ni mí torí mo ní alátìlẹyìn mo sì lọ́lọ́run mo sì nígbàgbọ́ pé lágbára Ọlọ́run Yorùbá ó padà délé wọn débùté rẹ̀ láṣẹ Ọlọ́run sì gbà wá lọ́wọ́ ìran Fúlàní ìran apani tó ń dà á láàmú